ọlọ́pàá kan kú sátìmọ́lé tọ́gà rẹ̀ jù ú sí. bó tilẹ̀ jẹ́ pé iléeṣẹ́ ọlọ́pàá ní tẹ̀sán zone 8 níbi tí ọlọ́pàá kan olóògbé Táyé Atóbilóyè kú sí kò tí ì sọ ohunkóhun nípa ohun tí wọ́n mọ̀ nípa ikú ọ̀kan lára wọn tó kú sínú àtìmọ́lé tí wọ́n fi pamọ́ sí ọ̀hún. àwọn mọ̀lẹ́bí olóògbé sọ pé àwọn kò ní fọwọ́ kékeré mú ọ̀rọ̀ ikú ẹni àwọn tó kú sínú àtìmọ́lé àwọn ọlọ́pàá náà àfi táwọn bá mọ ohun tó pa á. Aláròyé gbọ́ pé inú àtìmọ́lé àwọn ọlọ́pàá zone 8 kan tó wà lágbègbè Lọ́kọ́jà nípínlẹ̀ Kogi làwọn ọ̀gá olóògbé náà jù sí fún ìyà iṣẹ́ pé ó sá lẹ́nu iṣẹ́ láì nídìí. tẹ̀sán Òkè Onígbín nípínlẹ̀ Kwara ni olóògbé Táyé tí nọ́mbà ìgbaniwọlé rẹ̀ jẹ́ 232980 ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ kó tó di pé wọ́n gbé e lọ sí zone 8 yìí fún àkànṣe iṣẹ́ ọlọ́pàá kan tí wọ́n máa ń ṣe lẹ́ẹ̀kan nínú oṣù. iṣẹ́ oṣù kan péré ni wọ́n ní kó lọ ṣe ní zone 8 tí wọ́n gbé olóògbé Táyé lọ yìí, ṣùgbọ́n wọ́n fẹ̀sùn kàn án pé láti ìgbà tó ti débẹ̀ ni wọn kò ti rí i kó wá síbi iṣẹ́ rárá. wọ́n ní fún odidi ọjọ́ méjì gbáko ni olóògbé yìí fi sá lẹ́nu iṣẹ́ tí kò sì tún sọ fáwọn ọ̀gá rẹ̀ pé òun kò ní wá. lọ́jọ́ tó padà sẹ́nu iṣẹ́ ni wọ́n ti fi pamọ́ sínú àtìmọ́lé kan tó wà nínú tẹ̀sán àwọn ọlọ́pàá náà ní zone 8 yìí, èyí tí wọ́n pè ní ìyà ẹ̀ṣẹ̀ tí wọ́n ló ṣẹ̀ pẹ̀lú bí kò ṣe wá síbi iṣẹ́ fọ́jọ́ méjì. a gbọ́ pé kò sẹ́nìkan tó lọ wò ó níbi tí wọ́n fi pamọ́ sí, bẹ́ẹ̀ ni kò láǹfààní rárá láti gba ìpè tàbí kó pe àwọn èèyàn rẹ̀ pé kí wọ́n gbé oúnjẹ tàbí ohun mímu wá fóun. inú àtìmọ́lé yìí náà ló sì wà títí fún nǹkan bí ọjọ́ mẹ́jọ kó tó di pé àwọn kan ṣàkíyèsí pé olóògbé Táyé ti kú sínú àtìmọ́lé náà. lórí ìṣẹ̀lẹ̀ yìí kan náà, ọ̀kan pàtàkì lára àwọn ẹbí olóògbé náà tó pe ara rẹ̀ ní Fẹ́mi Ìgbẹ́kẹ̀lé sọ pé gbàrà táwọn ọ̀gá olóògbé náà ti gbé lọ sí zone 8 yìí ni kò ti sẹ́nì kankan nínú àwọn ẹbí rẹ̀ tó rí i bá sọ̀rọ̀. ìyàwó rẹ̀ kò lè pè é, àwọn ọ̀rẹ́ rẹ̀ kò lè pè é, fóònù rẹ̀ kò lọ rárá fún àìmọye ọjọ́ tó fi wà nílùú Lọ́kọ́jà yìí. a kò mọ ohun tó ṣẹlẹ̀ sí rárá, ìròyìn ikú rẹ̀ nìkan la gbọ́ pé ó kú sínú àtìmọ́lé tí wọ́n fi sí fún ìyà ẹ̀ṣẹ̀ pé ó sá níbi iṣẹ́ rẹ̀. alukoro iléeṣẹ́ ọlọ́pàá zone 8 Ruth Awi ní lóòótọ́ ni olóògbé ọ̀hún kú sínú ọ̀kan lára tẹ̀sán àwọn ọlọ́pàá kan tó wà lágbègbè Lọ́kọ́jà nípínlẹ̀ Kogi. nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti sọ pé iléeṣẹ́ ọlọ́pàá zone 8 ti gbọ́ nípa ìròyìn ikú olóògbé Táyé. ohun tó ṣẹlẹ̀ gan-an ni pé lẹ́yìn tí olóògbé náà wọṣẹ́ tán ní zone 8 tí wọ́n gbé e sí, ṣe ló sá lẹ́nu iṣẹ́, kò sẹ́nìkan tó mọ ibi gan tó wà rárá. ṣe làwọn ọlọ́pàá ń wá fún ọjọ́ méjì kí wọ́n tó rí i níbi tó ti mu ọtí yó. rádaràda rẹ̀ sì pọ̀ nígbà tí wọ́n rí i. èyí ló fà á tí ọ̀gá àgbà ibi tí wọ́n gbé e lọ fi sọ pé kí wọ́n sì lọ jù ú sátìmọ́lé títí tí ọtí tó mu máa fi dá lójú rẹ̀. lẹ́yìn tí ọtí náà bá dá tán ni wọn yóò ṣẹ̀ṣẹ̀ tó fọ̀rọ̀ wá lẹ́nu wò láti mọ ibi tó lọ àti ibi tó ti ń bọ̀ tó fi yó tó bẹ́ẹ̀ yẹn. kò tí ì lò ju ọjọ́ méjì tàbí mẹ́ta lọ rárá nínú àtìmọ́lé tó wà yìí táwọn ẹlẹgbẹ́ rẹ̀ kan fi lọ túfọ̀ rẹ̀ pé ó ti kú síbi tí wọ́n tì í mọ́. a fẹ́ jẹ́ kí ọtí tó mu dá lójú rẹ̀ kó tó di pé wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò ni a ò mọ̀ rárá pé yóò já sí ikú fún un, gẹ́gẹ́ bí alukoro náà ṣe wí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.